A kú dédé ìwòyí, ẹ káàbọ̀ sí yàrá ìkẹ́kọ̀ọ́ lónìí. Olólùfẹ́ yín Ọmọrìnsínúọlá Àjàgbé ti dé yàrá ìkẹ́kọ̀ọ́ lónìí. Ní fún bíi fídíò méjì a ti sọ̀rọ̀ lórí àṣà ẹ̀kọ́ ilé. Tá bá rí ẹnikẹ́ni tí kò tíì wo àwọn fídíò náà, kó gbìyànjú láti wò ó. Nínú fídíò àkọ́kọ́ lórí ẹ̀kọ́ ilé, mo mẹ́nuba ìtumọ̀ ẹ̀kọ́ ilé. Mo sọ lérèfé àwọn àǹfààní àti àbùkù tí àìní ẹ̀kọ́ ilé tó lè mú báni tàbí àǹfààní tí níní ẹ̀kọ́ ilé tó lè mú báni. Nínú fídíò kejì, a ní oore ọ̀fẹ́ láti wo oríṣi ẹ̀kọ́ ilé tí ó wà. Mo ṣe ìlérí wípé a ó sì mẹ́nuba àwọn àǹfààní tó wà nínú ẹ̀kọ́ ilé. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó gbìyànjú láti fonírúurú nǹkan ṣọwọ́ sí mi tí wọ́n faramọ́ wípé ká tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ilé, nítorí pé mo fi yé wa wípé ṣé ká tẹ̀síwájú bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́ àbí ká máa bá onígbà lo ìgbà lọ bó ṣe rí lóde òní. Lónìí ohun tí a fẹ́ mẹ́nubà ni àǹfààní tó wà nínú kíkọ́ ẹ̀kọ́ ilé, àbùkù tí àìní ẹ̀kọ́ ilé tó lè mú báni. Èyí ni àwọn nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò lónìí. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Nínú ewì tí bàbá wa lára àwọn tí Ọlọ́run fi jíǹkí wa nínú àṣà àti èdè Yorùbá, J F ỌDÚNJỌ, wọ́n kọ ewì kan tí wọ́n pè ní tọ́jú ìwà rẹ. Mo fẹ́ lo ewì náà lónìí láti sẹnu kótó àǹfààní tó wà nínú ẹ̀kọ́ ilé, nítorí pé ilé náà ti kọ́ni níwà. Yorùbá bọ̀ wọ́n ní ilé la ti kẹsàn-án ròde, ìwà tí ọmọ yóò wù lóde inú ilé ni yóò ti kọ́. Ewì náà lọ báyìí wípé tọ́jú ìwà rẹ ọ̀rẹ́ mi, ọ̀la máa sí lọ nílé ẹni, ẹwà á sì máa sì lára ènìyàn, olówó ní dolòsì bódọ̀la, òkun lọ́lá òkun ní gbé ọ̀rọ̀, gbogbo wọn ló ń sí lọ nílé ẹni, ṣùgbọ́n ìwà ló ń bá ni dé sàárè. Ọlá ò jẹ́ nǹkan kan fún ni, ìwà lẹwà ọmọ ènìyàn. Bó olówó tó kò níwà, ta ní jẹ́ finú tán ọbọ̀ ọṣọ rere. Bí o sì jẹ́ obìnrin rọ̀gbọ̀dọ̀ tó bá jìnnà sí ìwà tí ẹ̀dá ń fẹ́, ta ní jẹ́ fi ọ sílé bí aya. Tàbí o jẹ́ oníjìbìtì ènìyàn, bí o tilẹ̀ mọ ìwé àmọ̀dájú, ta ní jẹ́ gbèsè ajé fún ọ ṣe. Tọ́jú ìwà rẹ ọ̀rẹ́ mi, ìwà kò sí ẹ̀kọ́ dègbé, gbogbo ayé ló ń fẹ́ ni ire lára. Tí a bá wo ewì yìí, ó ti sẹnu kótó àwọn àǹfààní tó wà nínú ẹ̀kọ́ ilé. Ẹ má jẹ́ ká gbàgbé wípé nínú ilé ni wọ́n ti kọ́ ni ìwà tí ọmọ yóò wù lóde. Mo sọ lẹ́ẹ̀kan pé Yorùbá nínú òwe wọn, wọ́n ní ilé la ti kẹsàn-án ròde. Ọmọ tí a kò sì kọ́, òun yóò gbé ilé tí a kọ́ tà. Ẹ jẹ́ ká wo àǹfààní yìí. Tí a bá kọ́ ọmọ, a jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà, a jẹ́ kí irú ọmọ bẹ́ẹ̀ jẹ́ ìtẹ́wọ́gbà láwùjọ, nítorí pé ìwà rẹ̀ á jẹ́ kí àwọn ènìyàn kó nífẹ̀ẹ́ rẹ̀. Tí a bá jẹ́ ẹni tó níwà, tó bá jẹ́ obìnrin, kò sí ẹni tó rẹ́ni kó tó rí nǹkan tó dára tí kò ní ṣe kí ni o, tí kò ní mọ rírì rẹ̀. Bí ẹwà bá gbé obìnrin sínú ilé, tí kò bá ní ìwà, ẹwà rẹ̀ kò tó láti fún ní ilé tí ó dára tó. Yorùbá bọ̀ wọ́n ní obìnrin sọ̀wánù, ó lóun mórí ọkọ wáyé. Nígbà tí obìnrin bá rẹwà ṣùgbọ́n tí kò ní ìwà, níwọ̀nba díẹ̀ òun náà ló fi lè dùn wò lójú ọkọ. Nígbà tí ìwà rẹ̀ kò bá bá ti tí àwọn ènìyàn fẹ́ mu, kò ní pẹ́ sú ọkọ, bẹ́ẹ̀ ni àwọn ẹbí ọkọ kò ní pẹ́ kí ni o, kórìíra irú ènìyàn bẹ́ẹ̀. Nítorí ìdí èyí, tí a bá kọ́ ọmọ ní ẹ̀kọ́ ilé, a jẹ́ kí irú ọmọ bẹ́ẹ̀ jẹ́ ẹni ìtẹ́wọ́gbà, a jẹ́ kó lè dúró láyé rẹ̀ láì ní ìbẹ̀rù kankan tàbí fi ìbẹ̀rù sí ọkàn àwọn òbí. Tí a bá rí ọmọdé tó mọ ìwà hù, Yorùbá bọ̀ wọ́n ní ọmọdé bá mọ wọ́wẹ̀ á bá gbà jẹun. Tí a bá rí ọmọdé tí wọ́n kọ́ tó sì gba ẹ̀kọ́ tó mọ ìwà hù, irú ọmọ bẹ́ẹ̀ á súnmọ́ àwọn àgbà nígbà tí ó bá ń bá àwọn àgbà rìn, nítorí ìwà tó ní, ó ní ìbọ̀wọ̀ fún, ó ní ìtẹríba, àtúnirú àwọn ọ̀wà mìíràn tó máa ń mú kọ́mọdé wu àgbà. Nígbà tó bá ń bá àwọn àgbà rìn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n fi hàn, á máa jẹ́ kí irú àwọn ọmọ bẹ́ẹ̀ kí wọ́n gbọ́n ju ọjọ́ orí wọn lọ. Tá bá rẹ́ni tó ní ìwà nípa ẹ̀kọ́ ilé, nípa àwọn nǹkan tán ti kọ́ nínú ilé tó sì ń ṣe dáadáa lóde, irú ẹni bẹ́ẹ̀ á ṣe ìtẹ́wọ́gbà níbi iṣẹ́ rẹ̀. Bójú òun ló lókòwò, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò fẹ́ bá a dòwò pọ̀, ṣùgbọ́n tó bá jẹ́ oníjìbìtì ènìyàn, ta ló fẹ́ wá bá a dòwò pọ̀ fún sí ajé? Wọ́n á ti wò pé rárá o, eléyìí á dá wa ní gbèsè. Nítorí ìdí èyí, ó ṣe pàtàkì fún wa láti kọ́ ọmọ wa ní ẹ̀kọ́ ilé. Ẹ má jẹ́ ká gbàgbé ẹ̀.
tá a bá ti sọ ẹ̀kọ́ ilé nù ẹ̀kọ́ òwe kò ní jámọ́ nǹkan kan. Nínú ewu náà ó ní ìwà kò sí ẹ̀kọ́ ṣègbé. Ó túmọ̀ sí pé tá a bá kọ́ nípa mọ̀ọ́kọ-mọ̀ọ́kà ṣùgbọ́n tí a kò kọ́ mọ́ ní bí a ṣe hùwà, bí a ṣe sọ̀rọ̀ ságbàlagbà, bí a ṣe kí àgbàlagbà, bí a ṣe ṣe nǹkan ní àwùjọ tí mú kí ọlá kó bá ní. Tí a kò bá kọ́ mọ́ ẹ̀kọ́ òwe kò ní nítumọ̀. Ẹ má gbàgbé nínú fídíò àkọ́kọ́ lórí ẹ̀kọ́ ilé mo fi yé wa wípé èèyàn lè mọ̀wé kà, ó lè mọ̀wé kọ, ó lè fòyìnbó, ó lè fi eyín rẹ̀ kó fi kọ̀wé ṣùgbọ́n tí kò bá ní ìwà irú ẹni bẹ́ẹ̀ gbogbo ìmọ̀ tó ní òfo ni. Tí a bá wò ó tó mọ́ bá lọ sílé ẹ̀kọ́ gbogbo nǹkan tó bá kọ́ parí nílé ẹ̀kọ́ gíga kì í ṣe gbogbo nǹkan wọ̀nyí ni a máa ń lò ṣùgbọ́n ìwà tí wọ́n ní ni yóò sọ ibi tí wọ́n á dé. Èèyàn lè mọ̀wé téèyàn bá ní tó fi ń gbé ilé ayé ṣùgbọ́n tí kò ní ohun tí jẹ́ kéèyàn rí ilé ayé gbé irú ènìyàn bẹ́ẹ̀ ilé ayé gan ò ní pẹ́ ṣu. Nítorí ìdí èyí ẹ jẹ́ káwọn òbí kan gbìyànjú láti fi ẹ̀kọ́ ilé kọ́ ọmọ. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Kí wá ní àwọn àléébù tí àìní ẹ̀kọ́ ilé tó lè mú bá ni? Inú ilé náà ti kọ́ ni pé báyìí là ṣe ṣe, báyìí la ṣe ṣe ní tí ò yẹ kó ṣe nìyí ṣùgbọ́n tí wọ́n bá ti kọ́ ọmọ onírúurú ìwà ìdìbàjẹ́ lọ́mọ á wù. Nígbà tí ọmọ bá ṣìwà wù níta kan tó bá ọmọ wí àwọn ènìyàn ti sọ̀kò ọ̀rọ̀ sí àwọn òbí wọn á ní òwú ìyá gbọ̀n ọmọ ń ran. Ó túmọ̀ sí wípé wọ́n ti wò pé ìyá rẹ̀ náà ní ìyá rẹ̀ ò lẹ́kọ̀ọ́ ni ò jẹ́ kó náà ní ọ̀pọ̀ ọgbà kò sì rí bẹ́ẹ̀ o. Àwọn òbí kan lẹ́kọ̀ọ́ o wọ́n kọ́ ọmọ ni ò gbà. Ìdí nìyẹn pé àwọn òbí gbọ́dọ̀ gbìyànjú kan sa gbogbo ipá wọn láti rí dájú pé àwọn ọmọ wọn lẹ́kọ̀ọ́ lé. Ọmọ á máa tàbùkù òbí níta nígbà tí kò bá sí ẹ̀kọ́ ilé fún un. Nígbà tí ọmọ ò bá ní ẹ̀kọ́ ilé ìtìjú yẹn kì í ṣe tòun nìkan á jẹ́ ti àwọn òbí. Ẹ jẹ́ ká wo ọmọbìnrin tí kò mọ̀nà dá, kò mọ̀ wá hù, ó délé ọkọ tán ọkọ wá fà padà fáwọn òbí pé ẹ má bínú o mi ò kọ́ aya mi ṣùgbọ́n nǹkan tó yẹ kó kọ́ nígbà tó wà nílé yín tí kò mọ̀ mo fẹ́ kẹ́ ẹ bá mi kọ́. Ṣé mọ̀ pé nílẹ̀ Yorùbá tó bá jẹ́ àwọn òbí tó mọ̀ àbùkù ńlá ni fún òbí pé ọmọ tẹ́ ẹ tọ́ bóyá ẹ tọ́ fún bíi ọdún 22 ṣùgbọ́n fún ọdún 22 yìí kò ní ìmọ̀ nípa bí a ṣe dáná, kò ní ìmọ̀ nípa bí a ṣe fọ aṣọ, ó jẹ́ ẹnìkan tó rojú, kò ń fẹ́ àlejò. Gbogbo nǹkan wọ̀nyí á jẹ́ kó mú àbùkù bá àwọn òbí. Nítorí ìdí èyí ẹ jẹ́ káwọn òbí wa kó gbìyànjú láti fi ẹ̀kọ́ ilé kọ́ ọmọ. Nígbà tá a bá ń lọ sóko, tá a ń lọ sódò, tá a ń ṣe gbogbo ẹ̀ láti mú kí àwọn ọmọ kó kọ́ ẹ̀kọ́ nípa mímọ̀ ọkọ mímọ̀ ká, ẹ má jẹ́ ká ṣe kíni, ẹ má jẹ́ ká sọ ẹ̀kọ́ ilé, ẹ má jẹ́ ká sọ nù. Nígbà tí ọmọ ò bá ní ìwà, tí kò ní ẹ̀kọ́ ilé, tí kò mọ̀ bí a ṣe ń ṣe nǹkan, tí ìmọ̀ mọ̀ọ́kọ-mọ̀ọ́kà bá gbé sí ipò, tí ò bá sí ìwà kò lè pẹ́ lórí ipò. Tó bá wá pẹ́ lórí ipò ọ̀pọ̀ ènìyàn ni kò ní gbádùn àwọn nǹkan tó ṣe níbẹ̀, á sì mú kí ipò náà kó nira fún un. Nítorí ìdí èyí mo fẹ́ rọ gbogbo òbí, Ọlọ́run á jẹ́ kí gbogbo abiyamọ kó jèrè ọmọ ṣùgbọ́n fún wa láti láyọ̀ títí dọjọ́ alẹ́ a gbọ́dọ̀ kọ́ ọmọ ní ẹ̀kọ́ ilé. Nígbàkúgbà tó bá wo fídíò yìí má gbàgbé láti fi èrò ọkàn rẹ sílẹ̀. Kí lo rò lórí ẹ̀kọ́ ilé? Ṣé àhesọ ọ̀rọ̀ lásán ni àbí ṣe nǹkan tó ṣe pàtàkì ni? Bá a bá bímọ bá a kọ́ ó lè gbélé ayé rẹ̀ bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kí ni àwọn ìṣe pàtàkì ẹ̀kọ́ yìí? Màmá retí ohun tí àwa bá lérò nínú ọkàn wa. Tí a bá rẹ́ nìkan tí kò tí ì wo fídíò àkọ́kọ́ àti kejì lórí ẹ̀kọ́ ilé gbìyànjú láti lọ wò. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́.